Ẹ kú dédé ìwòye ẹ̀yin tèmi láti ìjẹta tí èèmọ̀ àná. Oríṣiríṣi awuyewuye ló ń lọ nípa orúkọ òyìnbó ọ̀kẹ́rẹ́ àti ti ikún táwọn èèyàn sì ń bára wọn jiyàn lé lórí. Wọ́n sì táàgì mi lórí Twitter. Ìdí nìyẹn tó ṣe jẹ́ pé ohun tí a máa gbéyẹ̀wò lórí Yorùbá Zoology fún tòní ìdè. Ikún àti ọ̀kẹ́rẹ́, squirrel náà ni ó kọ èèbó àwọn méjèèjì o. Squirrel ló kọ èèbó àwọn méjèèjì. Nítorí wípé ẹranko inú ẹbí kan náà ni wọ́n kàn ní àwọn àbùdá kọ̀ọ̀kan tó yàtọ̀ ni. Tí olóyìnbó bá wá fẹ́ sọ ọ̀rọ̀ ikún gangan, wọ́n á pè é ní ground squirrel nítorí pé orí ilẹ̀ ni ó máa ń gbé àti inú ilẹ̀ àwọn máa ń gbẹ́hò tí wọ́n máa ń gbé inú ilẹ̀ bíi àwọn ehoro nǹkan kan ni. Tá a bá sì wo àwọn ọ̀rọ̀ Yorùbá tó jẹ mọ́ ikún náà, ẹ rí wípé bíi orí ilẹ̀ àti inú ilẹ̀ ni. Ẹ máa gbọ́ ajá ránhunràhun ní pakún, tí ẹni tá a bá fọkàn sí wípé ó lè ṣe àwọn nǹkan kan tó nítọ̀hún wá rí i ṣe, wọ́n ní ajá ránhunràhun máa ń pakún nígbà míì. Ìyẹn ni pé ẹni tá a fọkàn sí ó lè ṣe àwọn nǹkan tó wàyàmì tó làmìlaka. Tẹ́ ẹ bá wo ajá, rí i pé orí ilẹ̀ ni ajá ti lè pa ẹranko. Ajá ò lè gorí igi lọ kó lọ pa ẹranko wá. Èyí ò fi hàn wípé orí ilẹ̀ ni ikún gbé. Ẹ tún máa gbọ́ àwọn òwe bíi ikún ló lóko, ẹ̀pà ló nílẹ̀, a kì í bá àlùkẹrẹsẹ du ilé bàbá rẹ̀. Ikún ló lóko, ẹ̀pà ló nílẹ̀, a kì í bá àlùkẹrẹsẹ du ilé bàbá ẹ̀. Tí ẹnìkan bá ń bá ẹnìkan dun tó jẹ́ pé òun ló ní nǹkan ọ̀hún ni àwọn Yorùbá máa ń lo irú òwe yìí. Nígbà míì sì rèé táwọn èèyàn bá ń lérí fúnra wọn, ẹ gbọ́ ó dáa náà, bíkún ló lóko bí pàkúté ni, bíkún ló lóko bí tàkúté ni, èmi àti òjò ọmọ. Eléyìí ṣáfi gbogbo ẹ̀ hàn wípé orí ilẹ̀ ni ikún gbé, nítorí tàkúté ò sáà ní lọ pa ọ̀kẹ́rẹ́ lórí igi, orí ilẹ̀ náà la máa ń dẹ tàkúté sí. Ẹ wá jẹ́ ká lọ sórí ti ọ̀kẹ́rẹ́. Ọ̀kẹ́rẹ́ ni olóyìnbó ń pè ní tree squirrel tàbí tree dwelling squirrel, torí orí igi ni ẹ máa ń gbé. Wọ́n á máa ṣe ìtẹ́ sórí igi. Bẹ́ẹ̀ ni nígbà míì wọ́n á máa gbé ihò inú igi. Wọ́n á máa gbé ihò inú igi. Tí a bá fẹ́ wo àwọn òwe Yorùbá tí ó rọ̀ lórí wọn, ẹ máa gbọ́ ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ dá. Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò, ẹ rí i pé orí igi nìyẹn, orí igi ìrókò ni ó wà nínú òwe yẹn. Nígbà míì téèyàn kan bá wà tí ó ní nǹkan kan lọ́wọ́ tí ó wá ń fojú kéré ẹ̀ nítorí lọ́wọ́ àwọn ẹlòmíì, àwọn Yorùbá sọ fún pé ọ̀kẹ́rẹ́ rẹ̀ ń sunkún àìlágbádá, Àjàò bàbá rẹ̀ gan tó lágbádá, ṣé igi kọ́ ló fi ń pọ́n ni? Ọ̀kẹ́rẹ́ ń sunkún àìlágbádá, Àjàò bàbá ẹ̀ tó ní agbádá ńkọ́, ṣé bí igi lòun náà fi ń pọ́n? Bí kéèyàn kan ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò tuntun, nǹkan kò ṣe mọ́tò yẹn o, kó máa wá wo tàwọn tí wọ́n ra latest car bọ̀gìnìbọ̀gìnì ńláńlá tó ju tiẹ̀ lọ, kó máa wá banújẹ́. Irú òwe báyìí ni wọ́n ń pa fún pé ọ̀kẹ́rẹ́ rẹ̀ ń sunkún àìlágbádá, Àjàò bàbá ẹ̀ gan tó lágbádá, igi lòun náà fi pọ́n. Eléyìí tún mú wa débi pé kí ni Yorùbá ń pè ní àjàò. Ẹ rí wípé ẹranko tó fara jọ ọ̀kẹ́rẹ́ lòun náà. Olóyìnbó ń pe àjàò ní flying squirrel, nítorí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò yìí, ẹ rí wípé òun ní ohun tó fẹ́ dàbí tara àdán báyìí, tó dàbí agbádá téèyàn lè fi bora lára tí máa fi ń fò. Ẹ̀yẹn jẹ́ oríṣi mẹ́ta tá a ti gbéyẹ̀wò lórí Yorùbá Zoology fún tòní. Kí ni ìyàtọ̀ láàrin ọ̀kẹ́rẹ́ àti ikún? Àkọ́kọ́ ni pé ikún wọn èyí yára lórí igi tí wọ́n bá tiẹ̀ fẹ́ sáré gungi ṣe nǹkan kan kí wọ́n tó padà sílẹ̀. Ṣùgbọ́n àwọn ọ̀kẹ́rẹ́ prum àti lọ sókè o, àti ká lọ sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún sẹ́gbẹ̀ẹ́ òsì o, àti ká wá sísàlẹ̀ o, àwọn yára gan. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ikún ọwọ́ iwájú wọn ló lágbára jù, ọwọ́ ẹ̀yìn wọn ò ní agbára. Ìdí tọ́wọ́ iwájú wọn dẹ̀ fi lágbára ni pé torí àti máa gbẹ́lẹ̀. Ṣùgbọ́n àwọn ọ̀kẹ́rẹ́ ọwọ́ ẹ̀yìn tiwọn, ẹsẹ̀ ẹ̀yìn ni kí n sọ, tọ̀dọ̀ tiwọn ló lágbára nítorí àti lè máa fi fò. Bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ pé ọwọ́ iwájú àwọn ọ̀kẹ́rẹ́ ò lágbára tó, èékánná wọn mú ṣáṣáṣá nítorí àti lè máa fi di igi mú. Ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wípé àwọn ikún àwọn jọ máa ń gbé papọ̀ lọ́pọ̀ ọgbà. Nígbà míì lábẹ́ ilẹ̀ wọn a máa gbé papọ̀ tí wọ́n sì máa ní mọ̀lẹ́bí tí wọ́n jọ máa gbé. Ṣùgbọ́n ní ti àwọn ọ̀kẹ́rẹ́, wọn èyí gbé papọ̀ lọ́pọ̀ ọgbà. Ayé àdánìkan ni wọ́n máa ń gbé. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìmí kan lè gba ẹyọ kan àbí méjì láàyè kí wọ́n gbé àdúgbò tóun ti yà sọ́tọ̀ fúnra rẹ̀. Ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà ayé àdánìkan ẹni wọ́n máa ń gbé.
ẹ ṣeun.